balẹ̀ a máa ró kógókógó ìran ọ̀wàrà òjò balẹ̀ wọn a sì máa ta ṣàràṣàrà ọmọọba adékúnjú ọládìméjì tó tún dènà lónìí pẹ̀lú òun arìnrìn iná ńlá ni mí abara wútawúta kìnìún gbólóhùn mo tún dènà lónìí mo fẹ́ ṣeré oníkìní ọba àwọn pèdèpèdè ní pèdè ẹlẹgbẹ́ mo ní ẹbí mi torí ìta ni mo ṣe wá gà tí ọ̀rọ̀ tí mo gà téèdè ebi torí Mansura Ayọ̀ní ọmọ lọ́jọ́ òbí ni orí ojú pẹ́ láyé kò ṣe wéré Ayọ̀ní oníkórí ojú ògbó bí olúgbógbó tìrígbó orí ojú ògbó bí olúgbògbò tìrígbò kó o bá wọn fọwọ́ pawó erí kó o fèrè ìjọbi lọ́la Elédùmarè ọba. Lady Simple tiwa ò ní sánkú ẹ bá ń ṣàmì ẹ̀. bọ́mọ ẹni bá sùn ẹ já wí bọ́mọ ẹni bá dára ẹ já sọ Ayọ̀ní Lady Simple tiwa ọmọ rere ni nígbà gbogbo lọ́jọ́ gbogbo ìdínú títẹrú tọmọ fi ń fẹ́ Lady Simple tiwa kórí ojú pẹ́ láyé lọ́lọ́ àláwùrà bí ẹ bá ń ṣàmì ẹ̀. Tèmítọ́pẹ́ Àkàndé ó ní bóun kí ọ kú oríire Àwẹ̀kẹ́ Bàṣírá ó ní kí n máa bóun kí ọ dáadáa Àfáà Sheriff mísánná Pasuma fans club lórílẹ̀‐èdè Côte d'Ivoire wọ́n ní kí n bá wọn kí ọ. Àfáà Saheed Ṣàṣe ní Gabon ògbẹ́yìn rárá wọ́n ní kí n máa bá wọn kí ọ kú oríire. Ìjọba Zulu Star l'Abidjan wọn ló kú oríire wọ́n ló ti sọdún èyí kó bá wọn ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé lọ́lá Elédùmarè. Lady Simple ó yá nìṣó nílé àwọn bàbá tó bí ọ àrònèdè ebílẹ̀ mi ni mo kúkú lọ ìwó olódù ọba nílé odídẹrẹ́ ọmọọba tẹ́lúbere ìwó tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ la ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ òun wọ̀fà kéékèèké ni wọ́n fi délé lè ran bàbá tó bí wa lọ́mọ. Ayọ̀ní ọmọ tẹ́nígbọ́lá ni ọmọ tẹ́nígbọ́rẹ́ ọmọ ìwówó ìwó tó dídẹrẹ́ kìkìkì tẹ́nu ẹ̀ sì kárówótó ìwówó wò ó kó tó wọ̀ ni wọ́n sọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọlọ́mọ kìnìún àgbé olólà tí mú jẹ èrò òjìrí àgbé ní ọmọ olólà tí sá kẹ́kẹ́ Ayọ̀ní o èrò àgbé ní ọmọ olólà tí kàbàjà ẹnìkan kì í gbowó là lọ́wọ́ òjìrí àgbé láíláí ọ̀kọ̀làkan tó fẹ́ gbowó là lọ́wọ́ òjìrí àgbé ń jọ sí ebi gbẹgẹdẹ lábẹ́ bẹ́wọ́ wọn èrò òjìrí àgbé ló kọ fún jòyè ló kọ fọ́ba àlú ló kọ ti tálíkà ebi bẹ́ẹ̀ ṣe kọ tó lówó òun ni àwọn baba ayé kọ ti bọ̀rọ̀ kìíní àdúgbò ọmọ òjìrí àgbé o àgbé ní ọmọ dákódákó àgbé ọmọ dábòdábò àgbé ọmọ dádọdádọ ni wọ́n koríkì àwọn baba tó bí ọlọ́mọ ìran baba rẹ ni wọ́n gbókó ńlá renú gbòrè dá ọmọ ọ̀dádọ̀dọ̀ aládọ̀dọ̀ bìrìbì ọmọ òkànlẹ̀kùn òbòkídọ́ káàsán ọjọ́ owó òdùdù fosùn bọ́dọ̀ lẹ́nu ọ̀dádọ̀dọ̀ aládọ̀dọ̀ bìrìbì ni wọ́n koríkì àwọn baba tó bí ọlọ́mọ èrò òjèrè àgbé sẹnu abẹ jẹ́jẹ́jẹ́ dákun rọra máa dádọ̀dọ̀ ọmọ kìnìún òjèrè àgbé ọmọ olólà tí mo jẹ mo ní kó o pẹ́ láyé o kó o fọ́ pawó erí kó o fèrègì jobi lọ́lá Elédùmarè ọba tẹ̀ǹpẹ́ làkútán tẹ́lẹ̀ Oòduà kó o bá wọn pẹ́ láyé kó o ṣeun rere Ayọ̀ní mo ní kó o mọ̀yàn kú lọ́lá Elédùmarè ǹjẹ́ ta ló wá ta mí nídìí kan tí mo fi ń fọn rere Ayọ̀ní Akínọlá Laribi olùfìmọ̀ l'Abidjan aláṣẹ àtolùdarí Unique Concept àti Tekibi Venture ló ní kí n máa bóun fọn rere kí n bóun káyọ̀ní kú oríire ọmọ lọ́jọ́ òbí mo ní kó o máa jó kó o máa yọ ṣẹ̀ṣẹ̀ níwájú àbínú ẹni Ayọ̀ní tiwa ò ní sánkú kó dàgbà ó fèrègì jobi lọ́lá Elédùmarè Ayọ̀ní ó ti sọdún èyí o kó o bá wọn ṣe tẹ̀mí ìtòwó tọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ire owó ire ọmọ ire àlàáfíà àrísìkí àti ìlera tó gbópọn kó máa jẹ́ tìrẹ lọ́lá Elédùmarè.